وإني سمعت قدرة وإني أعيذ بك وذريتها من الشيطان الرجيم. Today, no be tomorrow. Aduniyade, ọmọ Sàláù, onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Today, no be tomorrow. Aduniyade, ọmọ Sàláù, onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Today, àkọ́fẹ́. Today, no be tomorrow. Aduniyade, ọmọ Sàláù, onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Today, no be tomorrow. Aduniyade, ọmọ Sàláù, onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Àkùfẹ́ ti dé, sàlámà lẹ́kùn o, àdìgbòkòlé, ojórin tó dùn. Ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé Mr. Lecturer làlá òfin rán ẹ tẹ̀lé mi ká lọ Gwara tíyá òró làmì rè ìyẹn lókè ọlá nílé alágbẹ̀dẹ o. Elégbè mi ó yá onílù lẹ́yìn mi ó ṣẹ́jú àdìbí Mrs. Kudiratu Aduniyade Mojísọ́lá mi òun mà ló lé lọ́dún alájà Rísíkàtù ọmọ bàbá Rísí ló sọ pé kàkí ẹ today happy birthday many happy returns ọmọ Sàláù àgùnní ẹ̀tẹ́ wọn ìgbà ọdún tẹ̀ bá lò ó ọdún kan ló máa jẹ́ ẹ sàmì àdúrà ó kẹfọwọ́ àmì bọ́jú àní today no be tomorrow ó yàwùmọ̀ láì sábì gẹ́dì onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Today no be tomorrow. Aduniyade ọmọ Sàláù onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Ó yá Mrs. Kudiratu Adunni o ẹ máa dúpẹ́ fọ́bọ̀ lọ́hùn yìí láyé o. Wọ́n ìlò ní 16th of April tán bí ẹ ọjọ́ ọpẹ́ lónìí sóńgbọ́nmi Adunni o. Pẹ́ẹ́túnlé lọ́dún tọpẹ́ kò jọ pẹ́ lọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ Adunni o. Látòrí alájà Rísíkàtù Àyọkẹ́ o wọ́n ní kọrin ọjọ́ ìbí tó dùn fún yín o. Mrs. Kudira ẹgbẹ́ bọ̀dì kẹjọ o ẹ̀ka kúrúmọ́ tàtà kẹjí jòní àkófẹ́ o. Àwọn ọmọ tọ́lọ́run fún ẹ ò ní kú o ọmọ wọnú ọlá pẹ̀lú ọ̀rẹ́ Olúwa ẹ ò ní fojú sunkún ìkankan nínú wọn. Mrs. Mojísọ́lá ọmọ Sàláù o ọjọ́ ìbí yín tá ń ṣe lónìí o ẹ máa sọ̀pọ̀dún láyé àmì yàrá bí o. Today no be tomorrow. Aduniyade ọmọ Sàláù onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Ẹ wo onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Mrs. Kudiratu Adunni onílọ́jọ́ ìbí ẹ̀ kò kí n sọ̀la. Ó wá dilé Aduniyade Mojísọ́lá o ọlọ́jọ́ ìbí òní n ó kórí ìkì torí yahoo alágbẹ̀dẹ ògún ní Mojísọ́lá ọmọ àwọn lẹ́pọ̀ lágbẹ̀dẹ ìgbìmọ̀ níṣẹ́ ògún agbónú agbọ́n yàrá inú ọmọ òfowó náà kù tọ́ bọnú arọ ọmọ awórin túnrin rọ ìrè ní mọ́gùn ọmọ akọ lọ́jẹ̀ nìyẹn ọmọ awúkọ́ gbìnrín bí erin fọn ìrè lẹ́yìn tí ń bọ̀ ọ̀tẹ̀ ò mọ́kọ́ fún mi wá bẹ́ẹ̀ bá mọ́kọ́ fún mi wá ń orílẹ̀ tuntun rọ ọmọ bó ṣiṣẹ́ wa lówó bó ṣiṣẹ́ wa lówó ọba kúkú wá ṣiṣẹ́ òkọ̀rọ̀ ẹ dínkù pọ̀ ṣùgbọ́n ọmọ olówó sílẹ̀ òyìnbó tó dé ẹ̀yìn tún lọ máa rẹ̀ ṣá Mojísọ́lá o dúdú lẹ̀gán pupa làbúrò ń jẹ́ nílé yín lẹ́kọ̀ọ́ mọ̀dẹ àjèjì ara rẹ̀ ṣá bọ́lé òkúkọ níyàmọ̀dẹ lára ọmọ fèmí ṣeko níbí rẹ̀ ṣá nínú ìyẹn nílé mọ́mí ẹ̀ ìgbà ọdún kan ní Aduniyade ẹ ò nífẹ̀ẹ́ yí ìsòpin ọmọ Sàláù ẹ̀ ṣá ní àkófẹ́ o.